Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ṣé kìí ṣe pé ẹ rẹ́rìn? No, ṣé kìí ṣe pé ẹ rẹ́rìn? Ẹ má rẹ́rìn náà. Ẹ má rẹ́rìn. Ẹ fẹ́ bèèrè lọ́mi pé bó la já sí. Èmi ò mọ bí tá já sí. Tẹ́yin bá mọ bí tá já sí, ẹ bá mi kọ sí comment section. Àbí kí ló ń pa yín lẹ́rìn nísìn? Nílẹ̀ Yorùbá tíátíá. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun, how far? How they go? Ṣé ti gba PVC yín? Èmi ò láì ọ̀rọ̀ kábíyèsí Ọ̀wọ̀ Adé tó lọ sí Jẹ́bà ni mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ bí ṣe ń ṣe show yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí, mo rí ọkàn yín, mo rí the mind yín láti bíbí. Ẹ má rẹ̀ ẹ jẹ́ à ṣe show. Ẹ jẹ́ à ṣe show. Ó dà yín tèmi ẹ káàsán. Ẹ kálẹ́, ẹ kú dédé àsìkò yìí. According to the time tí show yìí bá bá yín. This is so unprofessional wípé mo rí the mind yín láti bíbí ẹ̀dẹ̀ ń pa mí lẹ́rìn. Kò dá bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe show. Kábíyèsí Ọ̀wọ̀ Adé, àwọn ni wọ́n lọ sí Jẹ́bà. Mo fẹ́ sọ̀rọ̀ lórí wọn. Wọ́n ní abẹ́ PRP ní bóyá mi mẹ́tọ́ alábẹ́ ẹ̀kú, bóyá sister wa àbí brother wa ni wọ́n sọ wípé wọ́n ti jáde fún election. Ṣé ẹ ti gba PVC yín? Ẹ ní pé Ọ̀ṣun straight là ń lọ. Ẹ wo ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Now even gan tí ẹnìkan kọ́ là tí ẹnìkan kọ́, even Bódéjọ, Bello Bódéjọ tó yẹ pé ó ṣe security outfit nígbà yẹn tó kó aṣọ sáwọn ọmọ ogun lọ́rùn. Bàbá Tinubu ẹ̀ṣẹ̀ wọlé tó dá mi tiẹ̀ lẹ̀ tó dá everything lẹ̀. Mark Ban president wọn láwọn náà jáde fún senatorial seat. Àwọn náà fẹ́ di senator. So àwọn náà máa wà ní house, wọ́n á jọ máa pàṣẹ Nàìjíríà. Ẹ ṣáà rántí àwọn màáyé tí a là tó yẹ pé Amẹ́ríkà fún ara ẹ declare wọn as terrorist. Tó dẹ̀ pé tó bá pa àwọn èèyàn gan máa ń bọ́ ta wípé àwọn làwọn ṣe gbá, àwọn làwọn ṣàwo. Àwọn náà fẹ́ díje fún senatorial seat. Èyí ní 26 of April 2026, ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2026. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ ṣe bá wa wọlé sórí ètò yìí, ẹ máa pín, ẹ máa share fún àwọn èèyàn kálẹ̀ mọ́ bí tá a já sí. Abájọ mú fún tí ń ṣe bùlò Kàṣídì ìwọ náà ṣe bọ̀là. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ̀yin ọmọ Adélékè, how they go. Orí tàbí tá a já sí Ọlọ́run nìkan ló lè yọ wá ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Mo táwọn kan ń sunkún. Àwọn Ìlọrin wọ́n bú kábíyèsí, wọ́n bú ní kinní kan, wọ́n wọ́ Aláàfin lẹ̀. Aláàfin èwo náà wọ́n lẹ̀ jàre. Kí ni àwọn ọmọ Ìlọrin sọ? Àwọn òfò Ìlọrin kí náà sọ nípa Aláàfin tí ẹ̀yin tẹ́ ẹ pera yín lójúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ tí sọ nípa Aláàfin? Onígbá ló ń pe gbá ẹ̀ lékú fọ́ kọ́mọ Ádámọ̀ tó fi ìkódọ̀tí o. Ẹ jẹ́ ká bára wa sọ títọ́. Ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀. Àwọn bàbá wa yìí lè má dà, ṣùgbọ́n ká lé wọn sórí àtẹ kọ́ ni solution. Nígbà tẹ́ lé wọn sórí àtẹ ńjọ́ kínní àná, kábíyèsí Àgọ́dọ̀ Ọ̀yọ́, kò sórúkọ tẹ̀ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tán o. Ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa. Ó gbéraga ní, ó máa dínú pọ̀ ní, ó máa ṣe kíní kan pọ̀ ní. Kí làwọn ọmọ Ìlọrin wá sọ tó ìdásí 6 tẹ̀yìn ti sọ? Kí lẹ wá ń sunkún fún? Ibi tẹ́ ẹ ta lẹ̀ Yorùbá dé nìyẹn nítorí monetization. Ibi tẹ́ ẹ bá lẹ̀ Yorùbá dé nìyẹn. Máa wá sáré play kábíyèsí Ọ̀wọ̀ Adé fún yín, then máa play nǹkan tó wà ní Ìlọrin fún yín. Bí a kọ́kọ́ play Ìlọrin ẹ ká kọ́ sọ́dọ̀ kábíyèsí Ọ̀wọ̀ Adé, kẹ́kọ́ gbọ́ nǹkan tí kábíyèsí Ọ̀wọ̀ Adé sọ, kẹ́ wá gbọ́ reply. Kábíyèsí wọ́n lọ sí Jẹ́bà, wọ́n lọ sí Sàó. Èmi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o, gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run látara wa tájọ́ ọmọ Kwara, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀wọ̀ Adé wípé wọ́n ti rántí wa,
wọ́n rí pé èèyàn ni wá, wọ́n rí pé ìran Yorùbá ni wá, àwa Kwara South, wípé a kì í ṣe Fúlàní. Wọ́n gbọ́ ìtàn ọba Jẹ́bà wípé ọba Jẹ́bà yìí o tó ti wà porogodo over 23 years, wọn ò fún ní sálárì. Gbogbo gọ́vnà tó ń jẹ wọn ò fún ní sálárì. Kí lọ́ba Jẹ́bà ṣe? Ó lóun ò lè gbélé òun fún Fúlàní. Yorùbá lòun, aládé lòun. Bàbá is over 100 years. Bàbá ti dórí oyè, mi rò bí wọ́n ti bí kábíyèsí ọwọ́ adé tí bàbá ọba Jẹ́bà ti jẹ́ ọba. Àwọn òní dẹ̀ ń dúró pé ìlú yẹn ò ní tòun ní àfi tí Fúlàní bá débẹ̀. Ohun tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ṣe, tẹ́ bá láìkì ẹ bá mi fòpínà yín sí comment section. Tẹ́ ẹ bá tún wá láìkì ẹ náà pé wọ́n lọ síbẹ̀, ẹ bá mi fòpínà yín sí comment section. Yorùbá wo ẹ ká kọ́ lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ àbí ká pẹ́kùn jẹ́ kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn tí bí ni ẹ kàn kọ́ sọ̀rọ̀ nù. Ẹni bá lọ mọ̀ gbogbo ẹ̀jẹ̀ ìdílé ìbùlẹ̀ yẹ́yẹ́ ọba lórí ìkọ́ lórí rẹ̀. Òdodo. Gbogbo ẹni ìdílé. Ìdí tí wọ́n fi nílẹ̀ rèé ẹ̀kọ́ òyìnbó ìgbà tó máa sọ̀rọ̀ pé ọba lórí rẹ̀ ọba ní kò mú wújà wá àti Buhari mú wújà wá. Èrí wújà lè yé rẹ̀ ọ wá sọ ìpínlẹ̀ bọ̀ lọ́yọ́ lọ́jọ́ bá lọ́yọ́ nílẹ̀ ní pé àfa àgbàdé wà á yídì. Wọ́n ṣe jihad, wọ́n ṣe jihad. Ìtọ́ náà ni wọ́n ṣe nílẹ̀ kó máa jagun gba ogun lè ogun nílẹ̀ gba ogun ẹ̀sìn. Wọ́n jagun kẹ́sìtì òkú dúró dáwọ́lá àbáyé lọ sí kọ́ńkọ́wọ́ náà lò. Wọ́n jagun bá gbogbo ẹni tó bá jagun láyé àtẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àtàjà bẹ̀rẹ̀ àti ilẹ̀ bẹ̀rẹ̀ olómi gbogbo ìgbà bẹ̀rẹ̀. Wọ́n fún adéyẹ̀ tó bí ojú òkú bàbá àwọn olórílẹ̀ bàbá àdéyẹ̀ ọba àlọ́ gbogbo rẹ̀ gbogbo rẹ̀ náà tí wọ́n fún nílẹ̀ àkóso ìmúlẹ̀ lọ́wọ́ bàbá àlọ́ gbogbo rẹ̀. Gbogbo ilẹ̀ tí ń bẹ lọ́dọ̀ yìí àkóso ilé kí á ti kalẹ̀. Ọ̀yọ́ ló ní Jẹ́bà. Jẹ́bà ò ní bàjẹ́ o. Àjọṣe yìí náà pẹ̀lú kábíyèsí ní ọlọ́ọ̀lọ́ ní tú o. Mo kí gbogbo àwọn tá a jọ kọ́ wọn rí wá láti ìlú Ọ̀yọ́ náà. Ẹ̀ṣẹ̀ ìgbìmọ̀ kábíyèsí olóko àti mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Jẹ́bà. Àdúró tí kábíyèsí o, ìlú Jẹ́bà ò ní bàjẹ́ o, ìlú Jẹ́bà ò ní tú láṣẹ. Èpo mọ̀ kébí epo o, ẹyẹ mọ̀ kébí ẹyẹ o, ọmọ ènìyàn mọ̀ fọ́n bí ọmọ ènìyàn. Lọ́tọ̀ wà làbóṣù gbogbo pọ́n mèremère yọ̀bọ̀ wọ̀ ní Jẹ́bà. Ẹ ṣe gidi gan. Àpọ́nlé kan lè jù báyìí náà lọ. Ìgbà tí mo wọ ìlú Jẹ́bà ni mo mọ̀ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà. Ìgbọ̀ngàn náà ni wọ́n. Àwa ṣe ìtọ́jú ní ìlú Ọ̀yọ́. Wọ́n ní ká fi ẹsẹ̀ kan náà ká fi dé ọ̀dọ̀ yín. Mo ń ṣe ládùúrà àmì Jẹ́bà ò ní bàjẹ́ o. Ọ̀dọ́ tó ti dé náà níwọ̀nba àmì ọ̀dọ́ tó ti dé sí ìlú Jẹ́bà ní ọlọ́ọ̀lọ́ ìlú Jẹ́bà ò ní tú o. Àwọn tí ó tú náà wọ̀n ní bí wọn láṣẹ. Inú mi dùn láti wá bí ilé ni. Mo dẹ̀ tún wá sọ fún yín náà pé ẹ bá ti ní nǹkan ṣe ìmọ̀ jẹ́ àmọ́. Máa fi ìjókòó yẹ yín sí. Ní December tó ń bọ̀ yìí, àwa náà fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day. Ó lè jẹ́ pé gbogbo yín náà là á pè ó. Àbùdọ̀ mọ́ wọn sì rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. Ẹ̀sìn ìgbìyànjú ọmọ mo dúpẹ́ o. Ẹ̀fọ́lẹ̀ tí ní nǹkan ṣe ọkọ̀ wá gẹ́gẹ́ bí mo ṣe sọ náà. Ẹ̀ṣẹ̀ o, àjọṣe wa náà kò ní bàjẹ́ o. Kábíyèsí Aláàfin ni sẹ́ẹ̀. Wọ́n ní kẹ́yìn sọ pé ọba ló nílẹ̀ mọ́.
ṣebí lọ́dọ̀ àwọn bàbá wa wá ń ọba ló nílẹ̀ ọba ló ní gbogbo ohun tó wà lórí ilẹ̀ a máa pílẹ̀ ọba aláàfin náà fún yẹn máa gbọ́n lórí bàbá aláàfin Yorùbá Wuyì máa wá sọ̀rọ̀ lórí ẹ̀ máa jókòó báyìí máa analyse ẹ̀ fún yín wọ́n ní tọlọ́hun làáfà Álímì ló ṣe délẹ̀ yìí wọ́n wá jàdìyàdì wọ́n wá gba gbogbo ilẹ̀ lọ́wọ́ ẹni tó nílẹ̀ ó ṣọ́ọ̀kì yín ṣọ́ọ̀kì mi náà irú Ọlọ́run yẹn lèmi ò rí rí Ọlọ́run tó máa ní lọ sí ìlú kan lọ ṣètò wọn tó Ọlọ́run tó ẹ̀kọ́ Allah ni Ọlọ́run Elédùmarè ló ń ṣe bẹ́ẹ̀ lọ sí ìlú kan lọ ṣètò wọn níbẹ̀ kó jagun kó gba gbogbo ilẹ̀ lọ́wọ́ gba àwọn tó jẹ́ indigene àwọn the son and daughters of the soil gba gbogbo ilẹ̀ wọn lọ́wọ́ wọn ó dẹ̀ gba gbogbo ilẹ̀ lọ́wọ́ àwọn tó nílẹ̀ wọ́n ń sọ èyí sọ pé ọba ló nílẹ̀ now lẹ́ẹ̀ni nísìn 70% àwọn ọba wa nílẹ̀ Yorùbá ni wọ́n ti fẹ́ Fúlàní sáàfin ẹ ti rí àgbákò tí wọ́n ń plan kalẹ̀ fún next generation tábà tètè mú lókùnkúndùn sí àwọn ìyàwó tó bá wá ń bí àwọn ọmọ tó náà ìyàwó bá wá ń bí àmọ́ wá jẹ next ọba ẹ̀ pé Fúlàní ò kì í fi hàn ẹ̀ ṣeré tó bá ti wá ń jọba wọ́n á ní kó máa pa àwọn generation tó ń bọ̀ ṣé bébí àti ṣe fẹ́ máa wò lélẹ̀ ẹ ká kúrò dọ̀la. àgbẹ̀ mọ́ wọn sì rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ ṣeun gidi gan mo dúpẹ́ o ẹ bá dẹ̀ tí ní nǹkan ṣe ọ̀kẹ́ wá gẹ́gẹ́ bí mo ṣe sọ náà ẹ ṣeun àjọṣe wa náà kò ní bàjẹ́ o ẹ ṣeun gan nítorí Aláàfin ó sì gbọ́ aláwọ̀lú mọ̀ ọ́ dájọ́ pẹ̀lú àmọ̀jẹ yìí mọ́tà lọ́la mú mi tó yẹ mọ̀jẹ mọ̀jẹ̀mùsí mímú ní orúkọ wù yí ògòdòdúmọ́ mímú lè bàbá iṣu mi lọ bàbá sọ́nù tó pẹ̀lú àwọn èlò bàbá sọ́nù tó pẹ̀lú àwọn ọ̀nọ́lá bàbá sọ́nù tó pẹ̀lú àbímọ aṣọ̀wò àjèrè èmi sọ́nù tó pẹ̀lú ẹ bá wa ṣe kábíyèsí fáláàfin ṣe ń bínú ni ẹ má bínú wípé ẹnìkan ti ẹwà tó tiẹ̀ sì lè rántí wa ní Kwara State wípé àwa kì í ṣe Fúlàní wípé Kwara State Kwara South àwa ìgbómìnà ṣáìdì wípé Yorùbá ni wá wípé ọba kan tiẹ̀ lè gbéra látàfin ẹ̀ kó fi comfort zone ẹ̀ sílẹ̀ bọ́dọ̀ sọ pé àwọn lọ ṣe nǹkan nílọrin ni wọ́n tún wá fẹsẹ̀ kan yà ní ọ̀dọ̀ ọba Jẹ́bà kábíyèsí is over 100 years mo ti sọ̀rọ̀ wọn lórí show mi mo ti gbáwọn ìwá sọ lórí ọ̀rọ̀ wọn lórí show mi bàbá is over 100 years over 23 years ní gbogbo àwọn gọ́vnà tí wọ́n ti ń dórí àpèrè under the disguise of Fulani Emirates ni wọ́n kọ̀ ni wọ́n san sálárì fún bàbá ọba Jẹ́bà kí lọ́ba Jẹ́bà ṣe ó kọ̀ láti submit ilẹ̀ Jẹ́bà fún Fulani wọn ò dẹ̀ fún sálárì wọn tó tẹ́bi bá máa pákú kébi pákú ọba Jẹ́bà nìyẹn kábíyèsí kan wá dìde Aláàfin Ọ̀yọ́ ọwọ́ adé ọmọ kútíkù ò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọwọ́ adé ní sẹ́ẹ̀ kábíyèsí ní sẹ́ẹ̀ ọwọ́ adé ní ó wá dìde gbogbo ala pariwo gbàtí bàbá wa Olúbàdàn tí wọ́n dìde lórí ọ̀rọ̀ orí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà with the support of àwọn ọba tó kù gbogbo ala pariwo tí wọ́n á dùn ṣùgbọ́n torí ti Kwara State yìí sínú yóò dùn sí ẹ̀rọ gẹ́gẹ́ bíi Fúlàní Yorùbá Wuyì dẹ̀ ń pariwo mò ń jà fún orílẹ̀-èdè Yorùbá rí mi fà kó pé má jà fún orílẹ̀-èdè Yorùbá Fúlàní ni ẹ́ wọ́n má ti pa wá ní Kwara ẹ̀ fún wọn lẹ̀ Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú
ó yẹ kí lè sọ fún mi pé Yorùbá wuyì má sọ̀rọ̀ nípa Yorùbá nation má dìde fúnlẹ̀ Yorùbá gbogbo Fúlàní ni ẹ lè sọ yẹn ẹ tí wàá rí bíi propaganda ẹ tí rí bíi cheating ẹ tí rí bẹ́ẹ̀ kò sí wàhálà mo ń bọ̀ mi tí lè èmi ọkọ sọ̀rọ̀ recent visit of Aláàfin Ọ̀yọ́ to communities in Ìlọrin Emirates see them o àwọn ọmọ Fúlàní ni wọ́n sọ̀rọ̀ yìí o wọ́n ní recent visit to Aláàfin wọ́n ní recent visit of Aláàfin Ọ̀yọ́ to communities in Ìlọrin Emirates blatant disrespect and breach of traditional protocols àwọn IEYDA calls for caution they are now cautioning kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mo ń bọ̀ lórí ẹ̀ tọ́lá tó sọ pé Aláàfin disgrace Aláàfin irọ́ ló wà ń bẹ̀ irọ́ ni ẹ fẹ́ gan sí ẹ fẹ́ gan kú ò ta ló dá gbogbo ẹ lẹ̀. The Ilorin Emirates Youth Development Association IEYDA under the leadership of its national president Alhaji Mohammed Usman Jagunmo humbly humble appeals to the Kwara State government led by Malam Abdulrahman Abdulrazak, the Oyo State government led by Engineer Seyi Makinde, the Kwara State Commissioner of Police CP Adekinni Ojo, and other security agencies to urgently intervene in matters concerning peace and mutual respect. Bàtàláàfin débẹ̀ ẹ dákun ọ̀rọ̀ ogun wo l'Aláàfin sọ Yorùbá tẹ́ bá continue pẹ̀lú propaganda yín lórí pé ẹ láìkí ẹnìkan ẹ láìkí ẹnìkan Ọlọ́run jẹ́ kí omi kó padà ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu fún gbogbo wa. Now let me continue. In a statement jointly signed by the national president Alhaji Mohammed Usman Jagunmo and the national publicity secretary Alhaji Abdullahi Abdulfatai Oloyin, and available to Trove online media, the association recalls that the Aláàfin of Ọ̀yọ́ recently paid a visit to Sao and Jeba communities in the Moro local government area of Ilorin Emirate without official notification or the expected approval of the Emir of Ilorin who is the chief custodian and the chairman of the Kwara State Council of Emirs, Obas and Chiefs. EYDA feels the visit of the Aláàfin Ọ̀yọ́ to the affected communities within Ilorin Emirate without proper consultation and the official endorsement from the palace of the lára bí tí Aláàfin Ọ̀yọ́ lọ Sao wọ́n ní welcome to Sao ilẹ̀ àwọn ọmọ Oòduà no emirate here no emirate in Moro local government please Sao àwọn ọ̀gá ọmọ oníbú ẹja. So arabi tí Aláàfin Ọ̀yọ́ lọ nìyẹn o wọ́n ní ọmọ Odùduwà làwọn kíní tí wà ń bẹ̀ ti pẹ́ wọ́n ti gbé sábọ̀dù síbẹ̀ pé àwọn kì í ṣe emirate no Aláàfin Ọ̀yọ́ kò lè lọ káàkiri lórí ilẹ̀ bàbá ẹ̀ kó lọ wí kí ló ń ṣẹlẹ̀ Aláàfin Ọ̀yọ́ ò lè rìn ká àfi tó bá lọ gba permission ṣùgbọ́n some non-entities àwọn wèrè kan apààyàn kan wọ́n kàn lè rìn wá láti Mali wọ́n dẹ̀ rìn wá sílẹ̀ Yorùbá kó máa pa wá nílẹ̀ Yorùbá. Tẹ́ bá wo ṣó tí mo ṣó lánàá ó ti wo Èkó náà wọ́n ti gbéyàn lẹ́kọ̀ọ́ and we see àwọn Yorùbá àwọn kíní kan ẹ máa discriminate ẹ ń fi hatred ẹ fi ń ṣe nǹkan tẹ́ bá ti nífẹ̀ẹ́ yàn báyìí àgàgà yín mídíà ẹ máa gbóni tọ̀hún sórí àtẹ̀ ni ẹ máa lé ta because ẹ fẹ́ pawó ni not in the name of pé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹ wá búra pé ẹ ń ṣe in the name of pé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá in the name of pé ẹ fẹ́ pa owó ni ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ síta ẹ sọ ohun tí ò yẹ kẹ́ ẹ wí ẹ wí kò ń ṣe pé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá nítorí pé ẹ fẹ́ pa owó ni
ẹ dákun kí ni wọ́n sọ mi bí? They were even saying they say it on bullying. Yes, àwọn humble disrespect kan máa ń wà kí wọ́n máa disrespect èèyàn on bully. Ojú ń dùn yín ni sà, kí ló tẹ̀ ń ṣe báyìí náà? Ìwọ tó wà gbọ́dọ̀gbà tó ní wọ́n ní hàn yín nìṣó o lè bó àgbà tó bí àgbàlagbà kí ló yẹ tó ń ṣe rádaràda abẹ́ ẹ̀ sọ lórí íńtánẹ́ẹ̀tì. Ṣáwọn Emirates ti pè ní rádaràda? If you think I am supporting the Fulani, problem ti ẹ nìyẹn. Bẹ́ẹ̀ tí gbogbo ọkùnrin tó bá ń nà ìyàwó ẹ̀ nínú ilé kó máa expect pé jọ̀kànjọ̀kàn wọ́n máa nà ìyàwó òun nídìí odò. Yes, kódà wọ́n á faṣọ mọ́ lára, wọ́n á jálẹ̀kẹ̀ ìdí ìyàwó ẹ̀ because wọ́n fún ara ẹ̀ tí ń nà nínú ilé. Bàtà tí ń wá Aláàfin Ọ̀yọ́ mi ò máa sọ fún yín nígbà yẹn. Mi máa sọ fún yín ẹ̀ ní mo ìṣojú ṣáájú. Èèyàn tó ń wò wá a máa ṣe show 10,000. Ẹ máa rí like or thumb up lórí ẹ̀ bóyá bíi 300. Ẹ jọ àwọn 9,700 tó kù ńkọ́? So kò jẹ́ kó yé yín pé Fúlàní ń wò wá. Ẹ̀yin fẹ́ make owó owó ló bá dé. Ìtàn ni gbogbo wa ń kọ, most especially àwọn àtàgbójú síta tá à ń sọ̀rọ̀. Ìtàn ni gbogbo wa ń kọ. Mo fẹ́ kí n jòkó lọ́jọ́ alẹ́ mi tó mi ò ní kánjú kú o bí wọ́n bá rokú sí mi kó máa nìṣó ni 100 years mi ò tí ì ṣe tán. Káwọn ọmọ pé grandma ẹ̀yin ní Yorùbá wuyì nígbà yẹn àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kódà àwọn Yorùbá ti kọ̀wé ìtàn nípa yín. Àwọn Yorùbá wọ́n kọ̀wé ìtàn nípa yín o. Kí n jókòó báyìí kínú mi máa dùn pé mo jèrè iṣẹ́ ọwọ́ mi. Yes, kò sẹ́ni tí à ń ṣe show, kò sẹ́ni tí ò kí ń gbowó lórí YouTube. Pé ká má ṣe ní wọ̀bìyà, ká má ṣe ní wọ̀nbílíkì wọ̀bìyà, ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ńlẹ̀ Yorùbá. Ìyẹn gbọ́dọ̀ gbé kòtò ọ̀tá ẹ̀jìn torí unexpected ọ̀rẹ́ lè kó síbẹ̀. I know when Aláàfin fẹ́ lọ tí orí oyè tó gbé Fúlàní sẹ́gbẹ̀ẹ́ Aláàfin, gbogbo alápá àfẹ́ Fúlàní lórí àpèrè Aláàfin o, ẹ̀yin kìíní kan láfẹ́ o, ẹ̀mọ Yorùbá láfẹ́. We expected much from Aláàfin. Wíkọ̀ èmi ò síbẹ̀. You guys expected much from Aláàfin and you forget wípé Aláàfin èèyàn ni Aláàfin. That is why I don't feel disappointed in anybody. Anybody can disappoint anybody at any time. I don't feel I am disappointed in you. Ọmọ alágbára ṣe bí èèyàn l'Aláàfin. Wọ́n ti pọ̀ wọ adé ló ń jẹ́ kó tó di Aláàfin. Wọ́n ti pọ̀ sọ pé ibi iṣẹ́ ni wọ́n ti lọ mú kó tó di Aláàfin. Wọ́n ti pé onílé ilé náà máa ń pe inú abiyamọ. Ọmọ ò ní dọ́gba. Tábàtẹ́ ẹ̀kọ́ tó Aláàfin wá ń ṣe tó wá kù díẹ̀ káàtó. Wọn wá rí àwọn kankan tí wọ́n lè pè kábíyèsí. Ìwà bàbá kábíyèsí sọ̀rọ̀ àwọn tó ń gbà yìí. Ọba má ṣe báyìí, ọba má ṣe báyìí, ọba ṣe báyìí. Kò sí. Ẹ máa gbé àtẹni láti tan ring light. Ayé ti dáyé social media. Tan ring light. Mo rí àwọn ọmọ Ọ̀yọ́ náà tó wọ́n tẹ Ọọ̀ni. Kábíyèsí Ògúnwùsì Adéyẹyè wọ́n tẹ sórí àtẹ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n mọ yàkàyàkà Ọọ̀ni. Wọ́n máa bú kábíyèsí Ọọ̀ni. Bẹ́ẹ̀ ò kí ń bà yín ni o. I don't know. Bó ní tẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ẹkùn ni o. Èmi ò mọ̀ o. Tó máa ń nìkan tí òkété jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó lọ ṣe inú winkin sí ọlọ́dẹ. Àtẹ̀lé àwọn ọba wa, pòlítíkù ọba lẹ pè wọ́n. Fine. Àpèrè tí wọ́n jókòó lé ńkọ́. Àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n gbé fọ́tò Ọọ̀ni. Wọ́n tú ọ̀tá Ọọ̀ni sí òhò. Wọ́n wá wọ pátá jean screen fún àti kọ́mú. Wọ́n ṣe Aláàfin bíi gòrílà. Wọ́n ṣe Ọọ̀ni bíi kinní kan. Ẹ sọ fún mi, ṣé ọ̀ríjínà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ ṣe irun tẹ́ ń ṣe? Ṣé ọ̀ríjínà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo òṣì tẹ́ ń dánwò ó gbọ́dọ̀ dánwò? Tó bá kọjú sí yín kẹta nílẹ̀ Yorùbá, tó bá kẹ̀yìn sí yín kẹta nílẹ̀ Yorùbá, tó bá wá ku ẹ̀yin nìkan, ẹ tún èrò ara yín pa. Bó dẹ̀ wọ̀n yín, ẹ má tẹ èrò ara yín pa.
ẹ má ṣòṣì bí ẹran tí wọ́n ṣẹ́ níwò. Yorùbáwùyí lórúkọ mi. Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́. Kò sí tó máa pàgbà tá à ní bá po lórí ẹ̀ mẹ́. Mo máa sọ yìí fún yín tó bá wù yín. Ẹ kúkú máa sọ pé mo máa lọ bẹ̀ àwọn ọba lẹ́yìn ni. Bí tán ti bí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ bá wa fò opinion yìí sínú comment section. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá ni o. Ẹ bá wa like show yìí. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá ni o. Ẹ bá wa share show yìí. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá. Títẹ̀ ni mo sọ pé ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá. Irú show eléyìí kọ́ ni Fúlàní máa ń share. Because show eléyìí ń pè yín padà. Ọmọ Yorùbá ẹ má bá ara yín jàjàdíjú. Ọọ̀ni àtàláàfin ò níjà kan tó fẹ́ bára wọn jà. Nígbà táwọn Fúlàní ti ń bá wa jà, táwọn Yorùbá tí wọ́n lọ kọjú wọn tó fi jẹ́ pé Ìlọrin já mọ́ wọn lọ́wọ́ tó ń gbàgbọ́ ilẹ̀ Yorùbá tó kù lọ́wọ́ wọn. Ṣé Aláàfin tó wà ń bẹ̀ àti Ọọ̀ni tó wà ń bẹ̀ ṣé wọ́n ṣọ̀rẹ́? Ṣé Ẹ̀wí ti Adó, Kábíyèsí Ògbómọ̀ṣọ́, Òṣèmọ̀wé, Olúbàdàn, gbogbo àwọn ọba tó wà lórí yìí nígbà yẹn ṣé wọ́n bára wọn ṣọ̀rẹ́? Ìjà wọn nígbà yẹn gan, wọ́n kógun jara wọn nígbà yẹn gan. Ó lè jù tó ń ṣẹlẹ̀ nísìnyí lọ. Àtàwọn Fúlàní ń bọ̀. Ṣé wọ́n padà panupọ̀? Wọ́n fèsì ogun Fúlàní. Ẹ jẹ́ máa reason. Yorùbá original, ọmọ ọkọlẹ̀ Yorùbá kò ní ìjà àjàdíjú. Yorùbá ló pòwe pé ẹ jẹ́ ká lé akátá lọ àbí ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká wá fi àbọ̀ wá bẹ́dìyẹ. Tó bá dójú ẹ̀ tán ẹ mọ̀ wípé Aláàfin àti Ọọ̀ni wọ́n rẹ́ ju èmi àti yín lọ. Ṣé ìtàn ṣe yẹn? Ọmọ ń bọ̀ mọ́ ṣeré ni. Eré ọwọ́ ni gbogbo tán ṣe yẹn. Yorùbá ò ní gbà. Yorùbá ló máa ń lòṣò tí kun ẹ̀ máa ń dọ̀bálẹ̀. Am I talking to somebody? Mi mọ̀ bí àwọn èèyàn gbọ́ nǹkan tí mò ń sọ. Ó clear. Mi ì ṣú ọ̀pọ̀ clear. Yorùbá máa lòṣò báyìí. Ikùn ẹ̀ máa dọ̀bálẹ̀. Lára àwọn tó ń bú Aláàfin tó dáàfin Aláàfin jọ́ kìnìún àná. Kí Aláàfin ń béèrè lọ́wọ́ ẹ̀? Odidi Kábíyèsí Aláàfin bèè pé kí ni mo ṣe fún ẹ? Kí ló dé tó ń bú mi? Gbogbo fídíò yín ni mò ń wò. Ṣáláàfin ò lẹ́tọ̀ọ́ láti pe ọlọ́pàá pé kọ́ mú gbogbo ẹ̀yin tẹ̀ ń bú wọn gbà yín. Ṣé Kábíyèsí Ọọ̀ni ṣé wọn ò lẹ́tọ̀ọ́ láti pe ọlọ́pàá? Ṣọ́wọ́ ni ò sí? Ṣé kò ní ò sí? Agbára ni ò sí? Ọọ̀ni ò ní kúrò láàfin. Tẹ́lẹ̀ mi tó máa fi lọ sí Kírímọ́njé. Ǹjẹ́ Ọọ̀ni lè ṣe bẹ́ẹ̀? Ǹjẹ́ Aláàfin lè ṣe bẹ́ẹ̀? Ẹ máa ti bí ìṣáná kíyèsí ogun. Gbogbo tá à ń ṣe ọmọ ń bọ̀ mọ́ ṣeré ni. Tó bá tásìkò àti ṣu fùràlà. Wọ́n ti divide ilẹ̀ Yorùbá politically, even constitutionally. Ilẹ̀ Yorùbá wọ́n ti divide ẹ̀. Àwa tá tó wọ́n jẹ́ tálíkà fi yẹ ká tó máa wá contribute sí. Yorùbá nation ni mo fẹ́ o. Orílẹ̀-èdè Yorùbá ni mo fẹ́ o. Èmi fẹ́ kílẹ̀ Yorùbá dúró. Béèrè lọ́wọ́ rẹ̀. Kí ni contribution rẹ̀ tó bá ń bu ọba ńlẹ̀ Yorùbá? Even Rashidi tó pe rẹ̀ lẹ́míà. Mo máa ń sọ ẹnu sọ̀rọ̀. Tó bá dórí ẹ̀. Mo máa ń sọ ẹnu sọ̀rọ̀. Fún ara ẹ̀ ló yọ aládé kò nu adé ẹ̀. Ó lóun kì í ṣọba. Ó lẹ́míà Rashidi lòun. So ẹni tó bá ti rí àpèkà àwọn bàbá wa fín. Tó bá dẹ̀ ti pé máa bọ́ tó máa ní Òòṣà ṣe kinní kan. Ọ̀ṣun ṣe kinní kan. Tó bá ti pé ń bú àwọn Ọ̀ṣun bú Ṣàngó. Tó bá yẹ pé kàn ṣe rádaràda bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ lásán ni. Láì bú àwọn bàbá wa. Ẹ bú ẹ̀yin dání o. Tó bá ti pé ń bú àwọn bàbá wa. Èmi ò ní sọ pé ó ń ṣe rádaràda. Ṣùgbọ́n ó ti sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ sáwọn àwọn tó jẹ́ ancestors tèmi. Àwọn orí ìwọ̀n mi. Ó ti sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ sí wọn. Ṣé Ọọ̀ni àti Aláàfin tó bá ti bọ́ta wá bú ilẹ̀ Yorùbá? Jẹ́ kán continue. Ọmọ ń bọ̀ mọ́ ṣeré ni. Aláàfin ò dìgbà wo ìyàwó Ọọ̀ni. Ọọ̀ni ò dìgbà ìyàwó Aláàfin. Ọdẹ ò kí ń fẹ́ ìyàwó ọdẹ ẹgbẹ́. So òun ò lè fẹ́ ìyàwó ara wọn. Ìjà abẹ́ ni ò kí ń tán. Ìjà kí ni mo sọ fún yín? Ìjà abẹ́ ni ò kí ń tán. Tọ́wọ̀ tí mo sọ bá mú sense. Ṣé mi ní thank you ní comment section. I'm going to see you some other time. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolu of Yoruba land.
adá wọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọ ọmọ lọ yóò lóye tí ò pé méjì abẹ́ni ọmọ tí ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ tiwa tó máa déwájú federal government tó máa sáìn ẹ̀ ó máa déwájú Elédùmarè èèyàn kí n rọ́lọ́run lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes tó bá padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là see you on my next show I love you ṣe ti share video ẹ ti like ẹ I'm gonna see some other time bye for now cheers.